Ẹ kú àárọ̀, ẹ kú ọ̀sán, ẹ kú alẹ́. Ó depend lé ibi tí àsìkò yìí bá bá yín. Ọ̀rẹ́ yín ọmọ yín Kunle Ologundudu ọkọ sọ́jà ọkọ òṣèlú ọ̀kan ṣoṣo ọmọ líle tó dùn àbí ni mo tún wá lénìí o láti wá fún yín lésì ibi tí a bọ́rọ̀ Àwùjalẹ̀ dé. Nǹkan tá a tún gbọ́ lénìí ni wípé wọ́n ní Wàsíù Àyìndé ọ̀kan nínú àwọn èèyàn tó ń díje fún ipò Àwùjalẹ̀ wọ́n ló lọ sí ilé ẹjọ́, ó pe Abíọ́dún lẹ́jọ́, ó pe gbogbo àwọn èèyàn lẹ́jọ́, ó pe alága káńsù lẹ́jọ́, ó pe gbogbo ẹ̀ lẹ́jọ́. I don't know how far is it true. Akọ̀ríwé yẹn ni àmọ́ bóyá fake ni bóyá original ni wọ́n lọ sílé ẹjọ́. Nǹkan tó wá ń kọ mí lóminú ni pé reason tí Wàsíù Àyìndé fi lọ sílé ẹjọ́, reason tó fi lọ sílé ẹjọ́ ó ṣókùnkùn àdẹ̀rí kàánú ìwé tí wọ́n ń gbé káàkiri, torí pé òun nìkan kọ́ lọmọ ọba tó jáde. Almost 50 àádọ́ta làwọn ọmọ olóyè tó jáde fúnpọ̀ Àwùjalẹ̀. Àwa mọ ohun tó ṣẹlẹ̀ tó fi wá jẹ́ pé Wàsíù Àyìndé lòun lọ sí ilé ẹjọ́. Mo dẹ̀ mọ̀ pé adájọ́ ò lè ever wá láti wá install Àwùjalẹ̀, àwọn afọbajẹ náà ló máa jẹ́. Nǹkan tá à ń gbọ́ ni wípé wọ́n ní pé Wàsíù Àyìndé kò kí ń ṣe ọmọ ọba ní ìdílé ibi tí wọ́n fẹ́ fi jọba. Wọ́n ló lórí ọmọ ọba tó jẹ́ ń gbà yẹn ní agbo ilé àwọn Fìdípọ̀ tẹ́ni bọ́sùfùṣẹ́ gbogbo wa léléyìí. So àwọn fùṣẹ̀gbù wa ló dẹ̀ kàn tó fẹ́ jọba, ibẹ̀ ló ti jáde tí wọ́n sọ pé rárá kì í ṣọmọ ọba, títí dọ́dọ̀ àwọn Jàdíàrà tí wọ́n ní wọ́n claim ń gbà yẹn. Ṣé rí nǹkan tèmi kàn fẹ́ sọ ni wípé kò sẹ́ni tí ò lè jọba. Èèyàn tó wà lẹ́wọ̀n lè jọba, àti rí nínú Báíbù tí wọ́n lọ mú yàn wá látọgbà ẹ̀wọ̀n tó wá jọba. Ẹni tó ń fẹsẹ̀ gbá títì kiri tí ò ní iṣẹ́ ó lè jọba. Ohun tí Ifá wí ni Yorùbá ń tẹ̀lé. Tẹ́ bá dẹ̀ wá wo gbogbo bí nǹkan ṣe lọ báyìí, a condemn anybody, àti bíríkìlà àtàlágbe àtàfọ́jú àtàrọ anybody tí Ifá bá ti mú, Ifá làwa gbàgbọ́ nínú ẹ̀. Ṣùgbọ́n wípé bóyá àwọn kan máa wá lo influence kan látòkè tí wọ́n máa wá lo ọba, tàbí tí wọ́n á nítorí pé ẹnìkan mọ pírẹ́sídẹ̀ǹtì, ẹnìkan mọ gọ́fúnà lẹ wá fẹ́ fi jọba, kò lè ṣiṣẹ́. Ká máa múyàn wá lórí Ifá, wàhálà ló máa ń dá sílẹ̀. President Bọ́lá Tinubu èèyàn ńlá ni, èèyàn pàtàkì ni. Ó dẹ̀ wọ̀ pé second term tóun fẹ́ ṣe ó jọ lójú, ó jẹ́ lógún ju Àwùjalẹ̀ tí any other person fẹ́ jẹ lọ. Kò wá ní fẹ́ fi ipò Àwùjalẹ̀ tánìṣì méjì presidency. Kò ní torí Àwùjalẹ̀ ẹnì ló fẹ́ jẹ Àwùjalẹ̀ báyìí kó wá ba tara ẹ̀ jẹ́. Torí pé nílùú yìí tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wípé Bọ́lá Tinubu o ló fẹ́ nìkan ní nóòtì pé kó wá jọba Àwùjalẹ̀, Bọ́lá Tinubu gan-an a ní bòun bá mọ̀ kó má ṣe bẹ́ẹ̀, torí inú máa bí àwọn Yorùbá, inú dẹ̀ máa bí Ìjẹ̀bú. Ẹ jẹ́ ká fà àwọn afọbajẹ sílẹ̀ kí wọ́n ṣiṣẹ́ tán fẹ́ ṣe. Tí wọn bá gbàbọ̀dé ní o, ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀ kán ṣiṣẹ́ tán fẹ́ ṣe. Tẹ́ ẹ bá dẹ̀ ti lè bìlíìfù nínú Ifá, ẹ jẹ́ kí Ifá ṣe tó fẹ́ ṣe. Wípé bóyá ẹ fáwọn èèyàn kan ní 14 days pé kán fi wá Àwùjalẹ̀, torí wọn wà ará Àwùjalẹ̀ mú wá títí 14 days lẹ̀wá ní pé ẹ fẹ́ fogádà. Ẹ má fogádà kẹ́ má bàa bómi lọ o. Ẹ má fogádà káyé yín má bàa bàjẹ́. Ẹ fi ilé ọba tí ọba kàn, tí Àwùjalẹ̀ kàn, ẹ fi ilẹ̀ síbẹ̀. Gbogbo nǹkan rere làwọn èèyàn máa ń dù, wọ́n máa ń jà sí ni. Ipò president tẹ wà lénìí, ipò gọ́vnà tẹ wà lénìí, sọ́sẹ̀ méjì ni wọ́n fún yín tẹ fi yan gọ́vnà, sọ́sẹ̀ méjì lẹ fi yan ààrẹ president Nàìjíríà. Gbogbo tó bá dára àwọn èèyàn máa ń dùn ni. Ẹlòmíì ò tí ì ṣe tán báyìí láti jáde, ẹlòmíì sì ń consult, ẹlòmíì sì ń béèrè lọ́wọ́ àwọn wòlíì, ó ń béèrè lọ́wọ́ Ifá káàkiri báyìí ni pé ipò Àwùjalẹ̀ tán ló ṣí sílẹ̀, ṣé kí n jáde. Ipò Àwùjalẹ̀ kì í ṣe ipò ọba tí wọ́n máa fún wọn ní 2 weeks kan máa fi wọ́ mọyè. Ṣó wá jẹ́ baálẹ̀ ni, àbó jẹ́ baálẹ̀, àbójó lórí ẹbí. Ipò Àwùjalẹ̀ odidi oṣù 6 wọn máa dùn ni, odidi oṣù 5 wọn máa dùn ni. Arọ́ba ìlú mi tí wọ́n ti jẹ láti bí 2 years, arọ́ba ìlú mi tí wọ́n ti jẹ láti 5 years.
tí wọ́n sì ń jalè. Ẹ wá sọ pé ẹ fún àwọn ọmọ Awùjalẹ̀ ní 14 days so wọn meet up, ẹ wá fẹ́ fògádà, ẹ fẹ́ bómi lọ nìyẹn o, ẹ fẹ́ báyé lọ. Anybody tó bá dárú ẹ̀ láṣà fẹ́ bómi lọ ni. Ipò ọba Awùjalẹ̀ wọ́n lè fóṣù 6 dù ú, kò lóye ìgbà táwọn ọba kan fi ń du oyè ni. A dẹ̀ ti ṣerú ẹ̀ rí. There was a time tó yẹ kán yan ọba lúfẹ̀ nílé Ifẹ̀ tó fẹ́ fọ̀rún tọ́ jẹ. Ẹlẹ́ fáwọn ọmọ tí oyè ọba lúfẹ̀ kàn, ẹlẹ́ fún wọn ní 14 days àbí 21 days kan fi wọ́n mọ oyè wá. Níbo náà ti ń ṣerú ẹ̀? Ẹgbẹ́ pò ńlá kalẹ̀, ẹ wá fẹ́ dí gẹrẹwu ẹ̀ pẹ̀lú ẹjọ́ péréte torí pé ẹ ti rí mọ̀gòmọ̀gó, ẹ ti rí mọ̀kàrúrù tẹ́ fẹ́ ṣe, torí ẹ ti rí wà ọ̀dàlẹ̀ ìlú tẹ́ fẹ́ ṣe. Wọ́n wá láwọn yẹn wọn fọba lúfẹ̀ lẹ̀, wọn fọmọ oyè lẹ̀. Ọọ̀ni fúnra ara wọn kábíyèsí ó wá píìkì ẹnìkan ó gbé lórí wọn ń bẹ̀. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? A sọ fún kábíyèsí ọba Ògúnwùsì Ọọ̀ni of Ifẹ̀, we told him, báwo lẹ ṣe máa gbọ́ ọba lúfẹ̀ wá láti nowhere? Ṣé lé wọn ló kàn? Ṣùgbọ́n at the end of the day, kí nǹkan má bàa bàjẹ́, kí nǹkan má bàa dàrú, kómi má bàa yàwọ̀ gbòòrò, a dé mọ́bẹ̀ fún wọn. Ẹ̀yin tó wá dé bí ń sìn, ẹ tún fẹ́ gbáwùjalẹ̀ fèkì wá. Kò lè work whatever the connection tẹ bá ní. Ipò Awùjalẹ̀ kì í ṣe ìgbálẹ̀ tó fi ń gbá ọjà. Nígbà tásìkò bá tó ẹ jẹ́ kán máa jà lọ, kò kàn yín. Kò ní nǹkan kò síbi tó ti pàjọba lára. Kò pàjọba lára pé wọ́n ti yan Awùjalẹ̀. Ẹ fi wọ́n sílẹ̀, ẹ jẹ́ káwọn ọmọ oyè jáde. Ẹ jẹ́ ká fọ̀rìjínà èèyàn síbẹ̀. Ṣáwọn tó jẹ́ pé tẹ́ bá tiẹ̀ lẹ́nì kankan ní mind, ṣé bẹ́ẹ̀ ló ti wá? Ẹni tó yẹ pé ó níyàwó 8 mẹ́rin wọ́n scatter, kò bóbìnrin sùn sínú ilé. Ẹni tí ò mójútùú ibi táwọn ọmọ ẹ̀ wà. Ìmíì wà nú wọn ọ̀rọ̀ owó. Lẹ́yìn owó àrọ́mọ ìyá ẹ̀ tó ní láárí, àrọ́mọ bàbá ẹ̀ tó ṣe lóore. Àfẹ̀mí òun nìkan ṣoṣo. Ṣé bí àwọn ẹlẹ́fẹ́ fi jọba? Ẹ fẹ́ fà àwọn èèyàn jọba, àwọn onígbéraga tí wọ́n máa tẹ olóyè mọ́lẹ̀. Nígbà tí yẹn bá tún dé òun náà tún wá gbógun ti kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ bí àwọn wèrè ẹgbẹ́ ẹ̀. Kò lè possible. Ẹ jẹ́ kó take time. Àwọn ènìyàn mọ̀ fẹ́ anybody ìjọba, mi ò dárúkọ ẹnì kankan o. Ṣùgbọ́n characters làwa ń sọ lóríṣiríṣi. Ara wọn míì wọn nídìílé. Ìyàwó ò lójútùú, ọmọ ò lójútùú, kò lè dálé ara ẹ̀ tò, ó fẹ́ wá tòlú. Ààrẹ lòmíì nínú àwọn candidate tẹ́ ń sọ yìí náà tó jẹ́ pé ní ìgbéraga ni. Torí pé ó ti ń rówó kan tó yẹ pé ṣé ní ìgbéraga lẹ fẹ́ gbé wá jẹ Awùjalẹ̀? Ṣé bí bàbá kan ló wà ń bẹ̀? Bàbá yẹn ṣe jẹ́jẹ́ tó fi kú ni. At the end of the day, àwọn wèrè kan lẹ́rí tí wọ́n ti jẹ yìí. Eléyìí tí gọ́fúnà fún nóòtì wà lọ́ṣùn stéètì tó ń ṣe bí olórí burúkú káàkiri, tó ń wé gèlè, tó lóun wé Fúlàní àbí kí ló wé sórí. Wọ́n wà bẹ́ẹ̀ lóríṣiríṣi. Àfi tẹ̀yìn afọbajẹ́ bá gbàbọ̀dè ló kù. Tẹ́ bá gbàbọ̀dè ẹ dúró lórí ní tífá bá sọ. Àwọn kan sì wà báyìí tó ń ṣẹjọ́ lọ́yọ̀ọ́ pé wọ́n gba 1.5 àbí 15 million lọ́wọ́ ìkànnú àwọn ọmọ tó fẹ́ jà láàfin gbà yẹn. Èèyàn lolúwo tó yẹ pé wọ́n fún wọn nóòtì pé kó fi jọba ni. Sóńgbà tó bá dé sáwọn yẹn ló fẹ́ darapọ̀ mọ́. Ẹ jẹ́ wo ọba sọ. Ẹ jẹ́ wo àwọn nǹkan kankan tó fìyàn jọba. Yàtọ̀ sí tífá sọ, ìwé mélòó ló kà? Níbo ló dé yẹn lọ lóyìnbó mi ipò kàwé? Ó lè lọlẹ̀ Haúsá náà kó dé kó máa fọ Haúsá. But kí ni level education ẹ̀? Níbo ló kàwé dé? Níbo ló lajú dé? Ṣé bẹ́ẹ̀ náà ń gbọ́ sìn? Tó ń fa àwọn chartered accountant ìjọba, tó ń fa àwọn SAN ìjọba. So bẹ̀rẹ̀ yìí ti wá wà ń bẹ̀ tẹ́wọ́ ẹni tó jáde ní Ìjẹ̀bú-Òde high school. Lẹ́yìn tí ń wá Muslim grammar school student. Ìyẹn lẹ́yìn sì ń wá ní century tá a wà yìí. Ẹ wá àwọn tó ti ṣoríire tí wọ́n ti develop ara wọn with technologies lóríṣiríṣi. Ìlú Ìjẹ̀bú ò ń ṣe bí tẹ́ lè filtrate ìjọba sí o.
ẹ wo àrà tó ń ṣẹlẹ̀ nífẹ̀ẹ́ báyìí, ẹ wo bọ́ọ̀ ní ṣe spread tentacles ẹ̀ káàkiri, bó tiẹ̀ jẹ́ pé kò ṣe sífẹ̀ tó ará ìta o, ó ṣe sí Ondo state, ó ṣe Ṣógùn state, Lagos state, gbogbo ẹ̀, gbogbo tó ń ṣe kiri yẹn ló yẹ kán kó wá sífẹ̀ kífẹ̀ náà develop bí Èkó o. Ṣùgbọ́n aṣáà rí pé ó ń ṣe nǹkan, a rí pé ó ń ṣe nǹkan káàkiri. Àwọn èèyàn tó máa develop humanity, tó máa develop, tó máa make creativity, tó máa develop surroundings especially Yorùbá land làwa ń fẹ́. Àwọn ọba tó rí wọn pé, tí wọ́n kàwé, tí wọ́n lọ léèwé, tí wọ́n dẹ̀ jáde dé level kan, kì í ṣe anybody, torí pé ó ń lọ Toronto, wọ́n ń ṣe kinní kan ní New York, Chicago, ìyẹn kọ́ là ń fẹ́. We want an intellectual tó máa lè develop Ìjẹ̀bú Òde. Àpọ̀lọpọ̀ dẹ̀ wà, àwọn ọmọ Ìjẹ̀bú wà, bẹ́ẹ̀ yóò bá mọ̀ wọ́n, bẹ́ẹ̀ bá fẹ́ ká send orúkọ sí yín, send àwọn orúkọ àwọn èèyàn, àwọn ọmọ yín tó ti yanjú níjẹ̀bú, send orúkọ wọn sí yín. Ẹ má fi oko yín soko ìdí ọ̀pẹ, ẹ má foko yín soko etílé. Àwọn tó bá dẹ̀ ń sọ wípé àwọn fẹ́ make attempt láti enforce ẹnìkan sórí ẹnìkan, níwọ̀n ìgbà tá a bá gbọ́ àáfún rere yín, àápariwo yín. Ọ̀rọ̀ ọba Ìjẹ̀bú Òde ó ti yàtọ̀ sí Ìjẹ̀bú kíjẹ̀bú, torí àwọn la ṣì mọ̀, láṣáájú la ṣì mọ̀ lólórí, adẹ̀gbọ́njú mọ bàbá yẹn níbẹ̀ ni. Agbọ́njú mọ Síkírù Adétọ̀nà lórí ọba, ìgbà rẹ̀ tòrò, development dẹ̀ wọ̀lú. Ṣó ti yé yín? So àwọn nǹkan yẹn, gbogbo pé wọ́n lọ sí kóòtù, ní kó anybody má lọ sí court. It's good to go to court for official settlement of any matter, which is okay. Ṣùgbọ́n nǹkan táwa ń sọ fún yín sẹ́ ni wípé ọ̀rọ̀ Awùjalè ò ní ìdí kóòtù, kò sí tí kóòtù fẹ́ ṣe, àbí tó bá fẹ́ dógun sílẹ̀. Àdẹ̀nìkẹ́ anybody náà má lọ síbi tó bá fẹ́ lọ, ṣùgbọ́n a gbọ́dọ̀ tẹ̀lé ìlànà àti ìṣe ilẹ̀ Yorùbá láti rí wípé ẹni tẹ́ fẹ́ fi jọba yẹn ó kúnjú òṣùwọ̀n, ó wà ní level yẹn. Wọ́n dẹ̀ ti ń sọ the problem we are having now. Tẹ́ bá dẹ̀ ní ká padà sọ̀rọ̀ Wàsíù Àyìndé is a good friend, mi ò lọ́tà ẹ̀, mi ò bínú ẹ̀, kó jọba ló pè wa, ọ̀rẹ́ wa náà ni, ẹ̀yin lẹ́yìn dẹ̀ mọ problem yìí tẹ́ bá ní pẹ̀lú ẹ̀, but with me and others àwa ò ní problem because èèyàn dáadáa ni sí wa nípa tọ̀rẹ́. But nǹkan táwa ń sọ ni wípé níbo ni ilé tó belong sí la béèrè tọ́rọ̀ di ti kóòtù yìí. Olórí ọmọọba tí wọ́n ní Wàsíù Àyìndé jẹ, ìdí Fìdípọ̀tẹ̀ ló ti jẹ olórí ọmọọba. Àwọn tí bíbà Ìfùṣẹ̀ǹgbùwà, ẹ má bínú mi morúkọ yín pé bí Ìfùṣẹ̀ǹgbùwà ni o, àwọn wọ̀nyẹn báyìí lọ bá kàn. Ọ̀rọ̀ olórí ọmọọba ò wá débẹ̀ yẹn, níbo la wá ń lọ? N tá dẹ̀ béèrè ID card Wàsíù Àyìndé, ID card ẹ̀dà tó fi belong sí Ìfùṣẹ̀ǹgbùwà ruling house. Tó bá jẹ́ pé yẹn ti jáde ni a lè decide pé kò ní ìdíkọ́ dífá pé àtìrẹ́yìn tá a fẹ́ mú. Ṣùgbọ́n àlèrẹ́yìn tá a fẹ́ mú náà nígbà tí ó belong ságbolé yẹn, nǹkan táwa kàn ń sọ ni pé a sọ wípé ò belong anywhere, ṣùgbọ́n ẹ fún wa ní proof wípé ìdílé tó bá kàn lẹ ti jáde. Eléyìí ń ṣèjà, tó bá dẹ̀ ti lè fi jáde, irú àwa báyìí máa pariwo síta, àwa máa pariwo, ariwo làwáyé wá pa. Ṣùgbọ́n kan tí ó ń bà wọ́n lẹ́rù nìyẹn, torí pé wọn ò tí ì gbẹ nìkan mọ́ra pé kì í ṣara wa, ìyẹn ló wá ní pé kí ìjọba káńsù ọdún tó ń fẹ́ fi ọ̀sẹ̀ àtọjọ́ tó ń fẹ́ fi wá Àwùjalè. Ṣé oyè Àwùjalè wá jẹ́ class captain àbójó ó jẹ́ chairman àwọn landlord association? Lẹ wá fi ń fún wọn ní ọjọ́, lẹ ṣe ń fún wọn ní gbèdéke, níbo ló ti ń ṣerú ẹ̀? So ìdí nìyẹn àwa máa pariwo títí tá a fi jọ máa jẹ Àwùjalè yẹn ni. Mo dẹ̀ ti sọ many times, mo lọ́rọ̀ lọ́balọ́ba nílẹ̀ Yorùbá iṣẹ́ máa dá sí ni. Nígbà tí wèrè kan ń gbó pé Ológundúdú gbọ́dọ̀ dá sọ́rọ̀ Apẹtumodù, tó ń bá dájá òun máa gé Ológundúdú jẹ, ẹ jẹ́ kó gé mi jẹ.
ṣé lóun ti ya wèrè ni? Ẹ jẹ́ kó gé mi jẹ, n tó ń fi sójú eyín àfi sójú ẹ̀ fún. Ká má dárúkọ apẹtùmọdù, ká má dárúkọ ẹnìkan. Gbogbo ètò ìṣìjọba ṣẹ́ a máa jọ tojú bọ̀ ni. A máa make sure pé eléyìí tí wọ́n ti ṣe kọjá, tí gbogbo wọn ń rèpù, tí wọ́n ń ṣe rádaràda, tí wọ́n ń ṣe rádaràda, tí wọ́n ń dá bàbá dọ̀bálẹ̀, tí wọ́n ń na bàbá ń bẹ́líìtì, gbogbo yẹn ò lè ṣẹlẹ̀ mọ́ o. A ní fún yín láàyè kẹyìn ọba tó máa bàlú jẹ́. Àwọn ọ̀rọ̀ ọba mi wà tó ti pè wá sí báyìí. Wọ́n lọ́ba kan ọdún 5 nìyí kò wọ gbòòrò ìlú. Wọ́n lọ́ba mi ò tiẹ̀ nílé nílùú ẹ̀. Wọ́n lọ́ba mi ilẹ̀ ló ń tà. Oríṣiríṣi à ń páìlì ẹ̀jọ títí tá a fi máa gbé jáde very soon. A ní fọwọ́ lérán o lórí ọ̀rọ̀ ọba ilẹ̀ Yorùbá mọ́. Àwa gan fẹ́ dá sí i. A fẹ́ secure future wa. A fẹ́ secure future ilẹ̀ Yorùbá. Ibi tẹ́ bàjẹ́ dé yìí ti tó. Gbogbo àwọn tó bá máa wọlé sìn, wọ́n gbọ́dọ̀ máa wọlé considerably ni. Kì í ṣe pé kàn déédé máa wọlé láì ṣe pé wọ́n ṣàyẹ̀wò lórí yín. Whatever owó tó ní kò kàn wá. Ṣùgbọ́n àwọn tó bá lówó tí wọ́n máa kó wá, tí wọ́n máa develop ìlú, tí wọ́n ń ṣe onígbéraga, táwọn gan ní home, tán nílé, tán níyàwó, tán lọ́mọ tí wọ́n ń tọ́jú, táwọn ẹbí wọn sọ pé àwọn rèé. Àwọn èèyàn tó níran la fẹ́ máa fi jọba. Kì í ṣe àwọn kan jákujàku onígbó, kì í ṣe àwọn kan jákujàku tí wọ́n mu dúrọ́ọ̀gì, kì í ṣe àwọn kan jákujàku tí wọ́n fàtẹ́lẹwọ́ gbádìí ìyàwó níyàwó. Kò sáyé yẹn mọ́ ẹ lè róbìnrin kankan lù ní jìbìtì. Tòwọ́n tó bá ló ń bọ̀ lórí ọba, má fọkàn sí góòlù kan o. Má fọkàn sí ohun ọ̀gbìn kan, má fọkàn sí ilẹ̀ onílẹ̀ tó fẹ́ wá tà o. Tí bàbá ẹ ò bá nílẹ̀, má jọba o. Má jọba tíran ẹ ò bá ní tó fẹ́ wá jí, má jọba o. Torí we are not going to be lenient with you. We are not going to be considerate. A fẹ́ mọ̀ pé bóyá dandan nítorí pé o ní ìdí owó láti lórí ọba ló ṣe ń bọ̀. Ẹni ọba, not only Awùjalẹ̀, ẹni ọba tó bá fẹ́ jẹ́nsìn, má fọkàn sí ohun àlùmọ́ọ́nì ìlú mọ́. A lè gbà fún yín mọ́. Tíjọba bá fẹ́ wá, kán bá wa develop ìlú wa. Not that pé ọba kan wá dé, a wá máa wa góòlù, a máa gé kòkó, a máa wọ́n lẹ onílẹ̀. Ọ̀rọ̀ ìfinijọba ti yàtọ̀ o. Kan tá a máa sọ fún yín nìyẹn. Gbogbo eléyìí tá a dẹ̀ sọ, gbogbo eléyìí tó dẹ̀ ń lọ lórí ọ̀rọ̀ Awùjalẹ̀, gbogbo ẹ̀ náà là ń fetí gbọ́. A sọ̀rọ̀ Wàsíù Àyìndé nìkan. Anybody tó bá mọ̀ pé òun fẹ́ ja Awùjalẹ̀, kó má torí ọ̀rọ̀ ìlú yẹn wá o. Kó má torí ọ̀rọ̀ ìlú Ìjẹ̀bú wá o. Tó bá mọ̀ pé ó fẹ́ wá tún léṣe, wá tún léṣe. Ìwọ̀nba tí ìlú bá fún ẹ kó manage ẹ̀. Ìwọ̀nba tí ìlú bá fún ẹ tó yọ̀ǹda fún ẹ kó manage ẹ̀. Nǹkan táwa ń retí lọ́dọ̀ ẹni ọba tó bá fẹ́ jẹ àlàáfíà. Àlàáfíà. Kó má da omi ìtẹ̀síwájú ìlú rú. Anybody la fẹ́ kó wá jọba. Ìbá ṣe po àkàrà, ìbá ṣe Wàsíù Àyìndé kò kàn wá, ìbá ṣe Síkírù. Anybody ló lè wá jọba. Ẹni tó bá fẹ́ jọba ń tà wá after ó ní wípé kó jẹ́ ẹni tó ń bọ̀ láti tún ìlú ṣe. Ṣùgbọ́n a ṣì wà lórí rògbòdìyàn ta ló fẹ́ ja Awùjalẹ̀. A dẹ̀ máa fún yín ní update every hour, every minute, every day. Ẹ kú ètò.